Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Hey, agbára Ọlọ́run bẹ síbẹ̀. Àánú Ọlọ́run wà síbẹ̀. Oore-ọ̀fẹ́ Ọlọ́run wà síbẹ̀. Ah. Lórúkọ Jésù. A ní ṣubú dànù. A ní rìn sásìkò ibi. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Àmín. Nǹkan tí mo gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì, ó jẹ́ nǹkan tó bá fún mi. Ó dẹ̀ jẹ́ nǹkan tí èèyàn gbọ́, ó gbọ́dọ̀ ṣàkíyèsí, ó dẹ̀ gbọ́dọ̀ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà. Ẹ̀yin èèyàn wa, mo fẹ́ kí gbogbo wa ká jọ sọ àsọyépọ̀ nínú ọ̀rọ̀ yìí. Ká jọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Bíbélì sọ fún wa pé ohun àtijọ́ ti kọjá lọ, pé kíyèsi ohun gbogbo ti di ọ̀tún. Ẹ̀yin èèyàn wa, ohun gbogbo ti di ọ̀tún. Bẹ́ẹ̀ ni, nítorí pé kò sí ohun tí Ọlọ́run tí ò lè ṣe. Bẹ́ẹ̀ ni ìwé mímọ́ sọ fún wa. Ọ̀rọ̀ tí mo gbọ́ yìí pé wọ́n nígbà tí Naomi tó kúrò láàfin, gbogbo wa náà la gbọ́ nígbà tó kúrò láàfin, kì í ṣẹjọ́ Naomi. Àwọn èṣù bí èèyàn, àwọn èèyàn bí èṣù, ó wà nínú nǹkan tí ó jẹ́ kí ọmọ yẹn kó kúrò láàfin. Wọ́n ní nígbà tí kábíyèsí dẹ̀ tí wá rò lọ tó rò bọ̀ tó rí pé gbogbo nǹkan tó fi di òun, gbogbo Ọlọ́run ti tú dànù, Ọlọ́run ti bàjẹ́. Ojú kábíyèsí wá là láti dá ìyàwó òun padà sáàfin. Ibẹ̀ làwọn kan wá sọ pé, wọ́n ní tradition sọ pé bó ti ṣe lọ yẹn tó fi lọ disgrace ẹ̀ ní íńtánẹ́ẹ̀tì tó lọ ṣe gbá, pé tó bá fẹ́ wọlé, wọ́n máa ṣe ètùtù. Ètùtù tó máa fi padà. Irú ètùtù wo ló lágbára tó yẹn? Wọ́n ní wọ́n máa fi odindi èèyàn ṣe sacrifice. Ṣé láì ṣe ewúrẹ́, láì ṣe àgùntàn, láì ṣe orí màálù wọ́n fẹ́ fi ṣe sacrifice. Human being. Nítorí pé wọ́n fẹ́ ṣe sacrifice kí Naomi lè padà sí nílé ọkọ ẹ̀ àbí nídìí ẹrú ẹ̀, níbi tí kábíyèsí àti Naomi ti máa ṣoríire. Bẹ́ẹ̀ ni, wọ́n á ṣoríire torí a ti kọ́ wípé gbogbo èèyàn ló ti ṣẹ̀, tá a sì ti kùnà ògo Ọlọ́run. Àwọn èèyàn ti ṣẹ̀, wọ́n kùnà ògo Ọlọ́run gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ fún wa. Bẹ́ẹ̀ ni, Bíbélì náà tún tẹ̀síwájú. Wọ́n ní kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. So it means pé kò sí nǹkan tó wà láyé yìí tí Ọlọ́run ò lè ṣe. Bíbélì sọ pé ká béèrè. Ó ní Ọlọ́run, ó ní ká béèrè pé òun yóò fi fún wa. Ó ní ká wá kiri pé a máa rí o. Ó ní ká dẹ̀ kanlẹ̀kùn pé òun á ṣí ilẹ̀kùn fún wa. Bí ìwé mímọ́ ṣe sọ fún wa nìyẹn. Ẹ̀mí mímọ́ o ṣé o. Now, wọ́n ní kí Naomi kó tó padà sáàfin, ó gbọdọ̀ ṣe ètùtù nítorí pé ó ti lọ. Ó dẹ̀ tún padà. Ó yẹ kí gbogbo wa mọ̀. Ọlọ́run náà mọ̀. Gbogbo ayé náà mọ̀ pé kì í ṣojú lásán ni Naomi fi kúrò láàfin. Because ó ti fẹ́ pín lẹ́mìí nígbà yẹn. Ó ti fẹ́ pín lẹ́mìí pé wọ́n disturb ẹ̀. Pé kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀. Òun lọmọ yẹn sì sá kúrò láàfin nígbà yẹn. Kì í ṣẹjú ẹ̀. Ẹnikẹ́ni tó sọ wípé kí ọmọ wa má jókòó sí ilé ọkọ àbí kó má dúró sí ẹrú ẹ̀ tó ń disturb ẹ̀ láti ṣe rere. Ó ń tàn rere. Oríire kò máa ní súnmọ́ ń tọ̀hún. Ẹ jẹ́ ká fà wọ́n dandan lọ́wọ́ torí tí a bá sọ wípé ká máa fún wọn ní àwọn ọ̀rọ̀, ó lè má tó nǹkan tí àwọn ọ̀rọ̀ yẹn àti èpè yẹn, ó lè má tó nǹkan tí sẹ̀ríyà tí Ọlọ́run máa dá fún tọ̀hún. Because tí wá lè sẹ̀ríyà, ìpè tí à ń ṣẹ́ díẹ̀díẹ̀, ó fẹ́lẹ́ ju nǹkan tí ẹrù tí Ọlọ́run máa dì ló ń tọ̀hún lórí. Ó kọjá, ó fẹ́lẹ́, ó ti wá yẹn kéré sí i. Ó kéré. Ká fi gbogbo ẹ lẹ̀ fún Ọlọ́run pé kó Ọlọ́run kó gbà àkóso. Lọ́rọ̀ tí mò ń sọ, tó bá ṣe sacrifice pẹ̀lú human being, pé
pé kò ní ṣeé ṣe. Kò sí nǹkan tó ṣòro ṣe. Kò sí nǹkan tó ṣòro ṣe ní lọ́dọ̀ Ọlọ́run. Àbí kì í ṣe Ọlọ́run yìí tó dá gbogbo wa. Nítorí ẹ̀ la ṣe sọ pé ní Bíbélì fi sọ fún wa pé gbogbo èèyàn ti ṣẹ̀ o, a sì ti kùnà ògo Ọlọ́run. So, ó ní ká wá pé a máa rí. Ẹ jẹ́ kí a tọ Ọlọ́run lọ. Ká ṣe ìtọrẹ ìdáríjì. Pé kí Ọlọ́run gbogbo àṣìṣe wa gbogbo láti ìgbà ayé Ádámù and Eve, pé kí Ọlọ́run ó ṣàánú wa. Ìgbà yẹn ni ètùtù yẹn tí Ọlọ́run sọ fún wa nígbà tí ta bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi ètùtù. Pé báwo ni Ọlọ́run wá fún wa ní gbogbo àwọn oríṣiríṣi nǹkan tá lè fi tó fi lè dáríjì wa nígbà yẹn. Ó ṣe oríṣiríṣi tá lè fi dáríjì wa nígbà yẹn. Pé tá bá ti ṣẹ̀ Ọlọ́run báyìí, a gbọdọ̀ mú ewúrẹ́, ẹ̀jẹ̀ yẹn a tá sílẹ̀. Tá bá ti mú àgùntàn, a ta ẹ̀jẹ̀ ẹ̀ sílẹ̀. Pé gbogbo àwọn nǹkan tó Ọlọ́run máa pé tóun bá ti rí, tẹ bá ti ṣe sacrifice, ẹ dẹ̀ ṣe ẹbọ sísun. Ẹbọ ni o, ẹbọ sísun nígbà yẹn. Òórùn ẹbọ sísun yẹn gbogbo nǹkan ta fi ṣe sacrifice fún Ọlọ́run. Òórùn yẹn máa lọ sọ́dọ̀ Ọlọ́run tààràtà. Tí Ọlọ́run bá ti gbọ́ òórùn ẹ̀ pé òun ti dáríjì wọ́n torí wọ́n ti ṣe sacrifice, òun ti dáríjì. Ó wá jẹ́ kí ayé wà jújù gbogbo ìgbà yẹn. Olúkalúkú bẹ̀rẹ̀ sí ní ṣe sacrifice kí Ọlọ́run lè tètè dáríjì. Ẹlòmíì á mẹ́ran, ẹlòmíì á adìyẹ, ẹlòmíì á mú tòlótòló. Anything tó jẹ́ ẹlẹ́jẹ̀, wọ́n á ti ta ẹ̀jẹ̀ yẹn sílẹ̀. Ọlọ́run ti gbọ́. Gbogbo àbàṣà yẹn wá so gbogbo ibẹ̀ yẹn wá bẹ́ẹ̀. Wọ́n ní shrine wà nígbà yẹn gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní rùn yánmọyànmọ pé ayé wà ní ìríra. Wọ́n nígbà tó wá yá ni gbogbo àwọn ogun ọ̀run gbogbo wọn àtàwọn áńgẹ́lì lọ́run wọ́n wá ṣe ìpàdé pé baba, eléyìí ti pọ̀jù fáwọn èèyàn wa. Ṣé nítorí Ádámù àti Éfù tán dá ẹ̀ṣẹ̀ tó yìí, tán lọ jẹ èso tí Ọlọ́run sọ fún wọn pé kí wọ́n má fọwọ́ kan àìgbọràn wa. Pé kí Ọlọ́run, báwo lọ́lọ́run ṣe fẹ́ gbogbo eléyìí káwọn èèyàn kán yé dààmú mọ́ nínú sacrifice, kán máa pa ẹran, kán ní gbogbo ibẹ̀ yẹn máa rùn shrine gbogbo máa rùn. Wọ́n ní ìrírí wà gbogbo ìgbà yẹn. Kò wà convenient fáwọn èèyàn láti máa ṣe ètùtù nígbà gbogbo. Pé báwo ni Ọlọ́run ṣe fẹ́ dáríjì wọ́n because àwọn èèyàn wọ́n suffer gan nígbà yẹn. Ẹ bá dẹ́ṣẹ̀ kékeré kan, wà á pẹran. Tó bá dẹ́ṣẹ̀, ìṣẹ́jú náà dẹ̀ máa dẹ́ṣẹ̀ náà dẹ̀ máa pẹran. Pé that is sacrifice yẹn tán lè ṣe tó máa fi dáríjì wọ́n. Ẹ̀yin èèyàn wa, ṣé ẹ rí ọ̀rọ̀ tí ta gbé wá síwájú wa lénìí? Ọ̀rọ̀ yẹn ó pín sí oríṣiríṣi. Ó wá fẹ́ tó part 3. A máa ṣe nípele kó lè yé wa dáadáa. Torí tí a bá ní ká rush ẹ ní lè farabalẹ̀ láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà. Ẹ ṣé. Gbogbo ètùtù sí ẹ̀ṣẹ̀ láyé ìgbà yẹn, gbogbo ẹ̀ lẹ máa gbọ́ láàárọ̀ yìí. Gbogbo ẹ̀ lẹ máa gbọ́. Ẹ ṣé, ẹ bá mi fi eléyìí sí comment section. Kẹ́ bá check ẹ̀. A mú èyí tó kù wá. Ẹ ṣé o bẹ́ ṣe ń tẹ́tí. Kẹ́ bá pín eléyìí, kẹ́ bá share, kẹ́ dẹ̀ bá like ẹ̀. Ẹ ṣé bẹ́ ṣe ń tẹ́tí sí wa. Jésù Olúwa wa. Àmín.